ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé dáadáa la bá yín gbogbo lẹ́kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist ẹ fọkàn sí wa ní masholagist.tv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà lóríṣiríṣi a máa bá yín polówó ẹ̀ gist tèní ó yà wá lẹ́nu o ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa wọ́n ní kò mọ̀ wípé Dr. Lizzy àti kábíyèsí wọ́n ní property ní UK together ẹ rántí gist tí mo sọ fún yín tí mo ní àǹtí wa lọ sí ọ̀dọ̀ kábíyèsí ní UK pé òun fẹ́ rí kábíyèsí tó fi ní ó wà níta for 4 hours pé Dr. Lizzy ò jẹ́ kó wọlé wọ́n ní ṣùgbọ́n gbà tí àwọn èèyàn wọlé wọ́n ní wọ́n aláwẹ̀ láti wọlé wọ́n ní àwọn ẹni yẹn gan mọ̀ wọ́n náà ń kì wọ́n nígbà tó yá ó tún wá wọlé 5 hours kò rí kábíyèsí wọ́n ní kábíyèsí yẹn attend sí gbogbo àwọn tó wá kí wọn ṣùgbọ́n gbà tó wá yá ilẹ̀ ti ṣú wọ́n ní kábíyèsí ò yọjú sí àǹtí wa wọ́n nígbà tó yá wọ́n ní bí òun àti Dr. Lizzy ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síra wọn nìyẹn wọ́n ní ló bá kẹ́rù ẹ̀ ló bá lọ wọ́n nígbà tó kẹ́rù ẹ̀ tó lọ wọ́n ló bá lọ lé ẹ̀ ló bá lọ di ẹrù dáadáa bíi bọ́ọ̀sì méjì ó lóun fẹ́ spend the time pẹ̀lú kábíyèsí wọn ló bá padà wá ẹ̀yin èèyàn lé mo máa ń gbádùn Dr. Lizzy yìí wọ́n nígbà tó padà dé o wọ́n ní àṣẹ Dr. Lizzy ń rẹ̀kẹ́ ni wọ́n ní Dr. Lizzy sọ ẹrù ẹ̀ síta wọ́n náà sọ ẹrù ẹ̀ síta ti bọ́ọ̀sì náà sọ ẹrù ẹ̀ síta wọ́n ní Dr. Lizzy sọ fún kábíyèsí pé láyéláyé tó bá jẹ́ pé wọ́n fẹ́ spend time pẹ̀lú ẹ̀kan jọ lọ sóòtẹ́ọ̀ kì í ṣe inú ilé yẹn wọ́n ní Dr. Lizzy àti kábíyèsí náà jọ ra ilé yẹn wọ́n ní kó mọ̀ wọ́n ló ń ṣe gìràgìrà ó rè pélé ọkọ òun ni ẹ mọ̀ pé àǹtí wáyé ó láìkí gìràgìrà wọ́n ní Dr. Lizzy kan ìyẹ́ owó ẹ̀ báyìí wọ́n ní kó expect ẹ̀ rárá wọ́n ní kó expect ẹ̀ ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ ni o wọ́n ní ìgbà tí Dr. Lizzy sọ fún kábíyèsí pé tó bá fẹ́ lọ spend time pẹ̀lú ẹ̀kan jọ lọ kọ́ máa lọ kán lọ spend time ẹ̀ pé bò kì í ṣe inú ilé wọ́n ní kábíyèsí ò lè sọ nǹkan kan wọ́n ní ìgbà yẹn ni ìyá àǹtí wa ló kán wọ́n ló wá ń wò báyìí kò wá lè sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé kí ló dé gan-an nǹkan tí ò yé mi lọ́dọ̀ ọ̀rọ̀ àǹtí wa yìí ni pé ṣé na by force ṣé àmọ́ pé kò sí iyè fún obìnrin tó bá ń tọ́ ọkùnrin kiri kó máa tẹ̀lé kiri kó máa trim ọkùnrin kiri àwọn ọkùnrin ò kí ń appreciate irú obìnrin báyìí because báwo pé kí ló dé olélẹ̀ ni ìgbà kan tí mo gbọ́ gist kan mi kan ṣe ni tán ní ex-husband wọ́n máa ń wá wọn lọlé bọ́ mo wò pé ìyẹn ò kan Mashola irú àwọn gist báyẹn mi ń gbé nítorí wípé a lè sọ ó lè jẹ́ pé ọ̀rọ̀ ọmọ òun ló pa àwọn méjèèjì pọ̀ kì í ṣe pé bóyá ó ń ṣe àgbèrè nǹkan tí mi fi gbé nìyẹn mẹ́ pé ọ̀rọ̀ tí ọmọ bá ti wọ̀ ó ti di nǹkan tó jẹ́ pé ó lágbára so ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa kí ló dé tó jẹ́ pé every time ó máa fẹ́ ló fẹ́ jà fún right ẹ̀ number 1 ìwà tó ń wù ní inú marriage kò bójúmu
kò bójú mu because gbogbo àṣírí ẹ ó ti tú sí bàbá Erin ńlá lọ́wọ́. Gbogbo ìgbà tí Queen Naomi fi wà nínú palace yẹn, gbogbo ìgbà yẹn àwọn ìgbésẹ̀ tó gbé ipe o mọ̀ọ́mọ̀ fẹ́ dàrin kábíyèsí àti Queen Naomi rú ni. Ṣé ká bẹ̀rẹ̀? Ìkíní, ìgbà tí kábíyèsí ní kó lọ pe Queen Naomi wá lọ́jọ́ tẹ́jọ́ ń lọ fún launching ní Èkó, ó lọ, ó padà lọ́nà, ó parọ́, ó ní Queen Naomi lóhùn ò lọ. Later ni bàbá Erin ńlá náà bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀ yẹn kó tó di pé ó wá parọ́ mọ́ méèdì pé méèdì ló rán. Wọ́n ní wọ́n pe méèdì yẹn, wọ́n ní méèdì yẹn ní kò séèyàn kan tó rán òun lọ pé Queen Naomi wá pẹ́rọ́ lòun pa. Àṣírí yẹn ó tú sí bàbá Erin ńlá lọ́wọ́ àti gba yẹn náà ti mọrú èèyàn tó jẹ́. Lẹ́yìn ìyẹn ni ọ̀rọ̀ tíì èyí tó jáde tó ń sọ wípé àwọn sísítà kábíyèsí ni wọ́n ní kó lọ fi nǹkan sínú tíì fún Queen Naomi tí ẹgbẹ́ rán maid tó lọ sáàvù Queen Naomi. Ó mọ̀ ń pa ẹ̀, ìyẹn náà tú sí kábíyèsí lọ́wọ́. Ló ṣẹ̀ṣẹ̀ wá ń jáde ní ìsìn ló wá ń sọ pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí àwọn náà set àwọn sísítà kábíyèsí ló set Queen Naomi up. Who are you? Irú èèyàn wo gan-an ni ẹ gan-an náà? Ṣé Queen Naomi tó ń sá fún ẹ pé àwọn ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú ẹ̀ mọ́ rè pé wọn ò gbọ́n àbúrò pọ́dẹ̀ ní Queen Naomi? Wọ́n ń ṣọ̀dẹ̀ o. Queen Naomi mọ̀ pé green snake under the green grass gangan lórúkọ àǹtí wáyé. Ẹ̀yin èèyàn lé back to the gist. Wọ́n ní bí Dr. Lizzy ṣe dẹrù ẹ̀ síta nìyẹn. Wọ́n ní ìgbà tí Dr. Lizzy gbé gbóná fún kábíyèsí, wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀. Wọ́n ní kíákíá ni kábíyèsí adjust. Wọ́n ya wind ara wọn pé Dr. Lizzy ọkọ ni, Dr. Lizzy ọmọ ọkọ gidi ni. Nǹkan tí ò yé wa ni pé ìwọ ṣó lè ever kówó ẹ̀ sílẹ̀ kó bá kábíyèsí ra property. Ṣé bó nílé London? Kí ló dé tó lè lọ wà ní ilé tó ní London? O ló fẹ́ spend time pẹ̀lú ọkọ ẹ̀, ṣùgbọ́n ọkọ tí ò fún ní happiness, tó fún ní joy, tó fún ní ìfọ̀kànbalẹ̀ ló fẹ́ spend time pẹ̀lú. Àwọn ọkùnrin wọ́n mọ obìnrin tó bá nífẹ̀ẹ́ wọn dénú o. Wọ́n kàn lè máa sọ̀rọ̀, wọ́n mọ̀ dáadáa nítorí pé ọjọ́ wo ni ìwọ tiẹ̀ ra nǹkan ẹyọ kan báyìí tó rà fún wọn? O ò ṣe rí, àfi kó o ló fẹ́ máa gbà, o fẹ́ máa gbà all the time. Ẹ̀yin èèyàn legist ta gbọ́ nìyẹn o. Bí mo ṣe ń sọ allegedly ni o. Ṣé mọ̀ pé mi ìbá kábíyèsí gbé palace, mi ìdẹ̀ bá wọn lọ London, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa torchlight sí ẹ̀yin èèyàn lé to top the story, to top it up. Wọ́n ní bàbá Erin ńlá sọ fún kó kẹ́rù ẹ̀ kó máa lọ. Bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wa, wọ́n ní omi lé sí wọn lójú báyìí ni. Wọ́n ní bó ṣe fi ẹsẹ̀ wọn tán fi gbálẹ̀ tán gbẹ́rù wọn tán lọ nìyẹn. So nǹkan tí gist kọ́ wa ò ní wípé ẹ̀yin obìnrin, ẹ̀yin ni mo fẹ́ advice o. Ẹ̀yin tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń dàgbà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má máa lé ọkùnrin kiri mọ́. Ẹ jẹ́ kí ọkùnrin kó respect yín, ẹ jẹ́ kó máa wá yín fúnra rẹ̀. Tí obìnrin bá ti ń lé ọkùnrin kiri, ọkùnrin yìí ò ní respect ẹ̀, wọ́n kàn wí pé you know what, ó dàbí ẹni pé desperation ló bá dé. Bí obìnrin ò lọ́kọ tó bá lálàáfíà, ó bẹ́tà náà. And kò sí ẹni tó jẹ́ pé Ọlọ́run ò yàn fún, àfẹn tó bá yẹ pé ó ti fi ọwọ́ ara ẹ̀ ó fi ṣe rẹ̀ lókù. Torí ẹlòmíì ti fi ọkọ ti fi ṣe boyfriend. Ẹ dẹ̀ má jẹ́ ká máa nífẹ̀ẹ́ owó jù, kì í ṣe gbogbo nǹkan láyé lówó. Ẹlòmíì wà tó yẹ kó lè fún ẹ happiness bọ̀ kò lówó. Ẹ máa lè dànù nítorí kò lówó, kì í ṣe gbogbo nǹkan lówó ń bí láyé. Ẹ jẹ́ kí n sọ fún yín, ìfọ̀kànbalẹ̀ ló ṣe pàtàkì. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó jẹ́ pé Ọlọ́run yàn fún yín, kẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tó bá yọ owó á dé, ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká fi ṣe, ẹ jẹ́ ká fi kọ́ ẹ̀kọ́, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nú ẹ̀, ká kàn má sọ bí gist lásán. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Dr. Elizabeth àti kábíyèsí. Ọlọ́run á bá mi di Queen Naomi mú, á bá mi protect wọn àti ọmọ wọn Prince Tadenikawo. Gbogbo ẹ̀yin subscribers wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ọwọ́ àánú tẹ́ ẹ nà sí channel yìí. Ọlọ́run ọba Elédùmarè á bá mi ní àánú fún oníkálukú yín, á ṣàánú fún yín o. Á bá mi di ilé yín mú o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ máa dáwọ́lé á máa yọrí sí rere o.
Gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ channel yìí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ subscribe, God Almighty will bless you. Òkè òkè ni ọwọ́ gbogbo yín á máa lọ o, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o, ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.